lóòótọ́ ni pé àgbẹ̀ báyìí òun ló laró alùkòrò ló sùn lékelèké ló ní ṣẹ̀ṣẹ̀ fún ìkànnì àrólé bàbá 1010 TV2 àwa lánìròyìn ajá balẹ̀ bó bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìròyìn tí kò lẹ́jà àbákan nínú wọn ni wọ́n pé kò sínú ìròyìn tiwa bó bá ṣe rí gan òun náà la ṣe máa ń sojú abẹ́ kú bí mo ṣe tàwa náà kọ́ Elédùmarè oníkẹjá mọ́ kí ká sì mọ́ fògo fìyìn fún ní gbogbo ìgbà àti gbogbo àsìkò bí bá wa ti ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ìníyẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ̀jẹ́jì ká tí ò jẹ́ ká sọ sí bẹ́ẹ̀ kó yẹ̀ bọ́ lọ́rùn ẹ ṣeun ẹ kú àdúró ti gbogbo gbà wá lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ẹ̀ ń tẹ̀ ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa mo mọ̀ kí n pẹ́ káàbọ̀ ẹ̀ ń tẹ̀ ti wà látọjọ́ tó ti pẹ́ ẹ kú àdúrótì Elédùmarè yóò máa jó ní dúró fún ẹnì kọ̀ọ̀kan wa ìròyìn fún ti àsìkò yìí wọn là yàn fẹ́ Elédùmarè ni mo tún ṣe bẹ́ẹ̀ mo wá sójú mọ́wòrán àtẹ̀tì ìgbọ̀nyín ẹja wo kókó tí ń bẹ níròyìn fún tàsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Tẹ́ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ kì í ṣe ẹlẹ́sìn kan ṣoṣo ni àìsí ètò ààbò ní Nàìjíríà ń bá fínra o gbogbo ẹ̀sìn òun lọ̀rọ̀ yìí kàn Tinubu ló wí bẹ́ẹ̀ fún àwọn bíṣọ̀bù nù ìjọ kátólíìkì lórí ọ̀rọ̀ El-Rufai yìí náà ni òbí ti ń dárìnrìn láti bí ọjọ́ mélòó kan báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna ti fèsì fún Nasiru El-Rufai pé àwọn kì í ṣe ikọ̀ ajínigbé ní inú ikọ̀ ọlọ́pàá ikọ̀ Niger Delta Pandef náà ti fẹ̀sùn kan Wike wọ́n ní òun ló ń domi àlàáfíà ìpínlẹ̀ Rivers rú tí ó sì fààyè lẹ̀ láti jẹ́ kí ètò gbogbo kó tò. Àjọ EFCC ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí oníjìbìtì orí ayélujára tí wọn kò dín ní 30 ní ìpínlẹ̀ Delta. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí wàhálà lọ́rùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ẹ̀sùn táwọn tán fẹ́ gba iṣẹ́ àmọ̀tẹ́kùn náà fi kàn pé àwọn ọmọ inú ẹgbẹ́ òṣèlú PDP onìkan oní ìjọba náà ló rọ́ sínú iṣẹ́ àmọ̀tẹ́kùn tuntun. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ Katsina náà ti sá lọ nílé báyìí tán ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ látàrí ìkọlù àwọn Fúlàní darandaran ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tún ti ṣe bẹ́ẹ̀ káwọn agbésùmọ̀mí mìíràn lọ́wọ́ kò ní ìpínlẹ̀ Zamfara wọ́n ṣekú pa àwọn 4 nínú ìkọlù náà. wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ báyìí ó yẹ kí ó gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ olórin tàkasúfèé Àṣàkẹ́ òun náà mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí bàbá rẹ̀ tó fi kàn án onírọ́ lásán òun ni bàbá náà ló ń pa mọ́ òun. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí ṣe fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ kì í ṣe ẹlẹ́sìn kan ṣoṣo ni àìsí ètò ààbò ń bá fínra ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀sìn ó ní ọ̀rọ̀ náà kàn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀ fún àwọn bíṣọ̀bù nínú ìjọ kátólíìkì. Ààrẹ tiwa ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe Bọ́lá Ahmed Tinubu òun ló mà ṣe bẹ́ẹ̀ gba àlejò àgbáríjọ àwọn bíṣọ̀bù nínú ìjọ kátólíìkì l'Àbújá lánàá òde yìí tí ń ṣe dédé ọjọ́ 14 oṣù kẹta ọdún tí a wọ̀ yìí lásìkò tí ààrẹ ń gba àlejò wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ibi tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí níbi tó gbé dúró báyìí níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe àlàyé ọ̀rọ̀ èyí tí Báyọ̀ Ọ̀nànúgà ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé tó fi sójú òpó ayélujára. Ààrẹ ṣe ní àlàyé fáwọn bíṣọ̀bù inú ìjọ kátólíìkì ọ̀hún ó sọ níwọ̀n wípé ṣe rí gbogbo iṣẹ́ ribiribi àti iṣẹ́ rere tó ń ṣe yìí ó ní ẹ jẹ́ ká mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé òun lòún wà lórí àlééfà ó ní nǹkan ò bá ti bàjẹ́ jù báyìí lọ ó sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ akin èyí tí ó gbé onílòótọ́ àti lódodo àwọn ìgbésẹ̀ náà ó nira fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n a ní láti dájú kákálá láti gbèrú ìgbésẹ̀ ọ̀hún torí pé tá a bá gbé orílẹ̀-èdè Nàìjíríà kò ní pẹ́ tí ó fi di àkúrẹ̀tẹ̀ ó ní fún ìdí èyí òun ló jẹ́ kó ń yọwọ́ ìrànwọ́ epo láti ìgbà tó sì ti yọwọ́ náà níṣe ni ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló tún rú gọ́gẹ́ tó sì gbèrú sí i bẹ́ẹ̀ ló tún sọ nímọ̀ wípé àwọn olókoòwò láti ilẹ̀ òkèrè gbogbo wọn ni wọ́n ti ń jìjàdùn láti bú orílẹ̀-èdè Nàìjíríà dòwò pọ̀ torí pé àwọn náà ti ń rí ìgbéga àti ìtẹ̀síwájú tó ń bá orílẹ̀-èdè yìí
oníṣẹ́ ribiribi iṣẹ́ rere yìí kò sì ní dáwọ́ dúró torí pé a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ́ bọ̀ lápò ni àìtí mọ̀ èyí tí yóò jọ àìtí ẹ̀ tí bọ́ sáàrin agbami débi tí àwọn èèyàn náà ti ń lu òun ní ọ̀gọ ẹnu lórí ìgbésẹ̀ tí òun gbé yìí nígbà tí ó sọ̀rọ̀ lórí ètò ààbò ó ní mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ti àbáláyé wípé a kú ìfọmọnìyàn ṣe oníṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe ẹ̀sìn kan ó ní àwọn agbésùmọ̀mí ni wọ́n fojúsùn ó ní bí ṣe ń sara alé òun náà ní sáré oko àti pé ẹni tẹ́gun lé báyìí ẹni kò máa rọ́jú lọ́rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà torí bó ṣe ń rí ara ayé onírẹ̀ ara ọ̀run ó ní báwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí wọ́n ṣe ń fi gbogbo ìgbà sọ̀sẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà kò sú àwọn torí pé àwọn náà ti gbé ìgbésẹ̀ láti fi ojú àwọn oníṣẹ́ láabi náà láti dojú wọn bolẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ṣe wá rí ní gbogbo ẹ̀yà ẹ̀sìn tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tó sì ní iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun ó ń lọ lọ́wọ́ láti jẹ́ kí ètò ààbò tó wọ̀ tún gbópọn sí i torí pàṣeyọrí ti ń bá ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bí ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí àtàwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ kojú àwọn agbésùmọ̀mí lọ́dọ̀mí àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà rú ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ètò ààrẹ bọ́lá ahmed tinubu tó sọ lánàá òde yìí àṣẹ tó ní belenja ni. Mr. President, the President and Commander-in-Chief of the Armed Forces of the Federal Republic, President Bola Ahmed Tinubu, Your Excellency, the Chief of Staff to Mr. President, Honorable Femi Gbajabiamila, the National ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ El-Rufai òun náà la wà pẹ̀lú bó ṣe jẹ́ kó lọ́mọ tó ń sọ lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna ti fèsì fún El-Rufai o wọ́n ní àwọn kò ní ikọ̀ ajínigbé kankan nínú ikọ̀ agbófinró ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tún ṣáájú àsìkò yìí nínú ibi tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai tó ti fi ohùn léde lẹ́yìn tí wọ́n gbé ẹni tó jẹ́ kọmíṣánná fún lásìkò tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers Malam Jafaru Sani èyí tí wọ́n gbé ní ọjọ́ èyí tí wọ́n gbé láìpẹ́ yìí nílò tí wọ́n fi ẹ̀sùn kan wípé ó ṣe bẹ́ẹ̀ gbowó ìlú ní pọ́npọ́ ṣùgbọ́n tí El-Rufai ṣe àlàyé pé kì í ṣe torí rẹ̀ náà fi gbé o ó nítorí pé ó fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ó ní àwọn ajínigbé nínú ikọ̀ ọmọ agbófinró tó ń ṣe ọlọ́pàá ilẹ̀ yìí náà ṣe bẹ́ẹ̀ kan jí gbé nígbà tí àwọn agbófinró ikọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n máa fi ẹ̀sìn padà sí Nasiru El-Rufai wọ́n máa ṣe àlàyé fún ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ọ̀hún pé ọ̀rọ̀ tó sọ ó lè dá yanpanyanni sílẹ̀ ó sì lè bí awuyewuye láàrin àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní nínú ikọ̀ àwọn ọmọ ogun ó ní nínú ikọ̀ àwọn agbófinró tí ń ṣe ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna àti orílẹ̀-èdè Nàìjíríà kò sáwọn ajínigbé kankan nínú àwọn ẹni tó jẹ́ alukoro Manfiru Hasan olóòmọ ṣe àlàyé ọ̀rọ̀ ó ní pẹ̀lú báwọn ṣe ń tẹ̀lé ìwé òfin tọdún 1999 nínú ìwé òfin ọ̀hún ó fi àyè sílẹ̀ wípé ẹni tí ó bá ti ṣẹ̀ báyìí àbí tó hùwà tí ò bófin mu àwọn yóò gbé àwọn yóò sì ṣe ìwádìí rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ti Jafaru Sani ṣe rí àwọn kì í ṣe ajínigbé àti pé kí Nasiru El-Rufai kó sọ ẹnu rẹ̀ dáadáa lórí àwọn ọ̀rọ̀ tí ó máa sọ síta kó má bàa kó yanpanyanrin bá nínú ìgbésẹ̀ tó bá ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. ikọ̀ Niger Delta èèyàn Pandef náà ti fẹ̀sùn kan Wike wọ́n ní òun ló ń domi àlàáfíà ìpínlẹ̀ Rivers rú tí kò sì fààyè lẹ̀ kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ náà. ikọ̀ Niger Delta èèyàn Pandef tá a mọ̀ sí Pan Niger Delta Forum Pandef láti ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ ètò àlàáfíà àti àtúntò nínú ẹgbẹ́ ọ̀hún tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Cross River Obong Victor Atta èyí tó ṣe àlàyé fáwọn oníròyìn lánàá ibẹ̀ ló ti fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ mínísítà fún olúlulẹ̀ yìí Nyesom Wike lórí wàhálà àti làásìgbò tí ń lọ láàrin òun pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Rivers tí ń ṣe Siminalayi Fubara nígbà tí àjọ Pandef náà tí wọ́n fi ẹ̀sùn kan Wike wípé ó ní kò fi àyè sílẹ̀ láti lè jẹ́ kí àlàáfíà kí ó jọba ní ìpínlẹ̀
ní ìpínlẹ̀ Rivers ó ṣe ní àlàyé wípé lẹ́yìn bíi ọjọ́ kan sẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pe àwọn ikọ̀ ọ̀hún láti jókòó àlàáfíà wá ojútùú sí ti ń ṣẹlẹ̀ ní rògbòdìyàn ìpínlẹ̀ Rivers ó ní ọ̀rọ̀ tí Wike sọ níṣe ni ó tún dá wàhálà sílẹ̀ sí pé kò tiẹ̀ ṣe bí ẹni pé ó ṣetán láti jẹ́ kí àlàáfíà kí ó jọba ní ìpínlẹ̀ Rivers nígbà tí àtà tún tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní láti oṣù kẹwàá ọdún 2024 wọ́n ní àwọn ti yan ìgbìmọ̀ alátúnṣe ìjẹ́kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Rivers ó ní bẹ́ẹ̀ tó ṣe wá wò yìí àmọ́ ẹnikẹ́ni ní aṣojú láti ìpínlẹ̀ Rivers kó má bàa dàbí àbòsí àbí ojú ìyájú ní ojú ìṣáájú ní inú ikọ̀ náà ó ní láti ìgbà ọ̀hún làwọn ti gbìyànjú láti jẹ́ kí Wike kó yọjú sí àwọn àti Fubara kan jọ jókòó ìpàdé àlàáfíà kan sì yanjú àwọ̀ tí ń bẹ láàrin wọn ní ṣùgbọ́n títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ níṣe ni Wike ò ṣetán láti jẹ́ kí àlàáfíà kí ó jọba àwọn ikọ̀ náà wọn kò rojú sí ọ̀rọ̀ tí Wike sọ l'Àbújá lẹ́yìn ìpàdé wọn pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kò yẹ kí Wike tó máa sọ irú ọ̀rọ̀ yìí àti pọ̀ gan nígi wọ́rọ́kọ tí ń dáná rù àrò wọ́rọ́kọ tí ń dọbẹ̀ nù torí pé ó ń ṣe àfihàn pé kò ṣetán rárá láti jẹ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Rivers àwọn apẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pe mínísítà rẹ̀ tí ó ń jẹ́ Wike náà kó fà á létí kó sì jẹ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Rivers kí ìpínlẹ̀ náà kó má bàa di àkúrẹ̀tẹ̀. Àjọ EFCC ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí oníjìbìtì orí ayélujára tí kò dín ní 30 ní ìpínlẹ̀ Delta. Olúlu ìpínlẹ̀ Delta tí ń ṣe Àsàbà ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ oníjìbìtì orí ayélujára tí wọ́n jẹ́ yahoo èyí tí wọn kò dín ní 30 báyìí gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ǹtọ́jà alukoro fún àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú báṣubàṣu àti níná owó ìlú ní ìnákùná ìyún EFCC Délé Oyèwálé èyí tó ṣe ní àlàyé ó sọ dímọ̀ wípé àjọ ọ̀hún ẹ̀ka ti Benin Zonal Directorate ó ní àwọn pa kétímọ́lẹ̀ láti lọ rè gbé àwọn afurasí oníjìbìtì orí ayélujára lẹ́yìn tí wọ́n gba ìròyìn tán fáwọn ènìyàn náà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe yahoo lọ́jọ́ 14 oṣù kẹta ọdún táwa yìí ó ní wọ́n wu ìwọ̀ ọ̀hún láti lọ gbé wọn ní ilé wọn èyí tí wọ́n sọ dímọ̀ wípé ọkọ̀ ńláńlá olówó iyebíye làwọn bá ní ọ̀dọ̀ àwọn oníjìbìtì orí ayélujára náà nígbà kan tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àkàkà ìmọye olówó iyebíye tí wọ́n ń lò láti fi lọ àwọn èèyàn ní jìbìtì lórí ayélujára ni wọ́n tún gbà lọ́wọ́ àwọn ènìyàn náà. Délé ṣe ní àlàyé pé lẹ́yìn tí ìwádìí bá fi ojú hàn àwọn yóò kọjú wọn sí ilé ẹjọ́. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí wàhálà lọ́rùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ẹ̀sùn táwọn tó fẹ́ gba iṣẹ́ Àmọ̀tẹ́kùn tó fi kàn pé àwọn ọmọ inú ẹgbẹ́ òṣèlú PDP nìkan ò ní ó gbà wọlé sínú iṣẹ́ náà. Ìwọ́de ńlá kan ló bẹ́ sílẹ̀ ní káàmpù àwọn àgùnbánirọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí nílùú Ẹdẹ níbi tó ti ṣe ìgbáradì fáwọn ènìyàn tó fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí fídíò náà bí ó ṣe ń jà rìnrìn lórí ayélujára níṣẹ́ ni àwọn ènìyàn náà fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ó ti tọwọ́ bọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ti kéde wípé àwọn ènìyàn tí kò dín ní 1000 òun ni wọn yóò gbà sí ẹnu iṣẹ́ Àmọ̀tẹ́kùn wọ́n ṣe ní àlàyé wípé pẹ̀lú gbogbo wàhálà àti akitiyan àwọn olórúkọ àwọn mọ̀ jáde láti jẹ́ ẹni tí ó jáwé olúborí tó sì kájú ẹ̀ láti wọnú iṣẹ́ Àmọ̀tẹ́kùn ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣe ni wọ́n lé àwọn jáde nínú káàmpù ọ̀hún tí wọ́n sì tún sọ di mímọ̀ pé àwọn ènìyàn tí wọn ò rí rí láti ọjọ́ àìkú tí ṣe Sunday táwọn ti wà nínú káàmpù náà ò ní wọ́n dédédé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n wọlé nínú èyí tí wọ́n ṣe ní àlàyé pé àwọn tí wọn kò dín ní 1000 gan láti inú ẹgbẹ́ òṣèlú PDP tí wọn ò gbé tí wọn ò fà ò ní wọ́n gbà wọlé gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ tuntun nínú ikọ̀ Àmọ̀tẹ́kùn ẹ rántí pé ẹni tó jẹ́ aṣáájú ẹni tó jẹ́ ọ̀gá àgbà
ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun Isaac Ọmọyẹlé òun náà ti fìkéde náà síta wípé àwọn tí wọn kò dín ní ẹgbẹ̀rún làwọn fẹ́ gbà wọlé sí inú ikọ̀ náà nígbà tí àwọn èèyàn náà sì ṣe ní àlàyé pé lásìkò táwọn tó ń ṣe ìgbáradì níṣẹ́ làwọn míì náà jáde láyé wọ́n sì gbá àwọn míì dìgbàdìgbà wọn sí ilé ìwòsàn wọn ní gbogbo ẹ̀ náà níṣẹ́ ni wọn kò tún mú àwọn o àmọ́ ṣá ẹni tó jẹ́ alága fún bọ́ọ̀dù àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun AIG Wálé Abbas ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n pa torí wípé gbogbo àwọn tí wọ́n kájú òṣùwọ̀n wọ́n sì yẹ ní ipò ọ̀hún ó ní àwọn mú gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jáwé olúborí nínú iṣẹ́ àmọ̀tẹ́kùn tuntun náà ó sì tún ṣe ní àlàyé pé kò sí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ ìgbáradì náà tó bá lọ wò. PDP member wọn wá láti wá bí replace orúkọ àwọn tó gba fọ́ọ̀mù tó orúkọ wọn jáde nínú fọ́ọ̀mù wọn ò mú wọn àwọn ẹlòmíì náà lọ mú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè a lot of them wọ́n dé láàárọ̀ yìí. ẹ káàbọ̀ padà. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ Katsina náà ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ báyìí tá sì ti júbà ìhòòrò kúrò nínú ìlú látàrí ìkọlù àwọn Fúlàní darandaran ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ náà. Àwọn olùgbé agbègbè tó pè ní Guga, Kakumi àti Kandarawa ní ìjọba ìbílẹ̀ Bakuri tí ń ṣe ìpínlẹ̀ Katsina ó ní wọ́n ṣe ní àlàyé wípé wọ́n ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ báyìí wọ́n ti júbà ìhòòrò látàrí ìkọlù gbogbogbà tí ń wáyé láti ọ̀dọ̀ àwọn Fúlàní darandaran àti àwọn agbésùnmọ̀mí míì ní ìpínlẹ̀ Katsina. Bákan náà tó ṣe ní àlàyé pé ní ìjọba ìbílẹ̀ Malumfashi àti Faskari ó ní ọwọ́jà àwọn oníṣẹ́ láabi náà ló tún dé gẹ́gẹ́ bí wọ́n sì ṣe sọdún mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Katsina ó ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà láti dá oríṣiríṣi ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò kalẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n lè máa gbógun ti àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ níṣe ni àwọn ènìyàn náà ni wọn kò dáwọ́ iṣẹ́ láabi wọn dúró ní pàtàkì jùlọ nínú oṣù lámúlá náà tí ń ṣe oṣù Ramadan èyí tá a wà yìí wọn lásìkò yìí gan-an làwọn oníṣẹ́ láabi náà tó ní wọ́n ń sọsẹ́ jù èyí tó sì mú kí àwọn olùgbé agbègbè náà kó kálukú wọn mọ̀ sàsálà fún ẹ̀mí rẹ̀ wọn bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wípé kójúmọ́ ríbi ẹja fi gbogbo ara ká fi ṣe oògùn rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún ó tún ti gbé ìgbésẹ̀ láti ṣe ìwádìí finifini lórí àwọn oníṣẹ́ láabi ọ̀hún àti ibi tí wọ́n ti ń ṣọṣẹ́ àti ibi tí wọ́n fi ṣe ibùbá tó sì ń sọ ọ̀rọ̀ ìdánilójú pé káwọn ènìyàn náà fi ọkàn wọn balẹ̀ láìpẹ́ wọ́n ṣẹ́gun gbogbo àwọn agbésùnmọ̀mí. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tún ti ṣe bẹ́ẹ̀ ká àwọn agbésùnmọ̀mí mìíràn lọ́wọ́ kò ní ìpínlẹ̀ Zamfara wọ́n ṣekú pa àwọn 4 lára wọn. Operation Fasoriama ní ìpínlẹ̀ Zamfara tí ń ṣe ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí onímọ̀mọ̀ ti ṣe bẹ́ẹ̀ káwọn agbésùnmọ̀mí ti ìlú Mada ní ìjọba ìbílẹ̀ Gúúsàwù tí ń ṣe ìpínlẹ̀ Zamfara náà ti ṣe bẹ́ẹ̀ fi ìbọn ká wọn lọ́wọ́ kò báyìí tó sì ti rán wọn lọ sí àjùlé ọ̀run ní nǹkan bí dédé aago 10 alẹ́ àná tí ń ṣe ọjọ́ 14 oṣù kẹta ọdún tá a wà yìí ó ní wọ́n ṣe ní àlàyé pé àwọn agbésùnmọ̀mí náà ó ní wọ́n di ìhámọ́ra ogun láti wọnú ìlú náà wá ṣùgbọ́n tó ṣe pé lákọlákọ bí ìbọn nápá àwọn ikọ̀ ogun lẹ̀ yìí tó sì dojú ìbọn kóra wọn ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn léṣe tán bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ sá padà sí inú burúkú tán ti jáde wá nígbà tí àwọn 4 nínú wọn tí wọ́n gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra lásìkò tí ìkọlù náà ń lọ lọ́wọ́ wọ́n ṣe ní àlàyé pé ọ̀kan lára aládùúgbò tó wà ní agbègbè náà wọ́n pe orúkọ rẹ̀ ní Nasiru Bakanike ló fi ara gbọgbẹ́ tó fi ara gba ọta ìbọn lásìkò tí ìjà náà tó ń lọ lọ́wọ́ tó sì gbé lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Ìròyìn jẹ́ kó di mímọ̀ pé níṣe ni àwọn agbésùnmọ̀mí ọ̀hún tó jẹ́ báńdíìtì náà fẹ́ gba ẹ̀san ẹni tí ó jẹ́ aṣáájú wọn tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà ti ṣekú pa nínú oṣù tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí tí ń ṣe oṣù kẹta ìtàn pé orúkọ rẹ̀ ní Alhaji Sani Dangarin Bawo. Wọ́n ṣe ní àlàyé pé wọ́n ṣekú pa ẹni tó jẹ́ aṣáájú àwọn agbésùnmọ̀mí náà láti ìgbà náà làwọn oníṣẹ́ láabi báńdíìtì tó kù làwọn náà ti fẹ́ gbẹ̀san ní ìlú Mada tí ń ṣe ìjọba ìbílẹ̀ Gúúsàwù ní ìpínlẹ̀ Zamfara ṣùgbọ́n tán ní gbogbo ìgbà tí wọ́n wá báyìí wọ́n máa ń pé wá ni wọn kì í pé lọ padà. Ikọ̀ àwọn ọmọ ogun rẹ̀ yìí sì ti ṣe náà lẹ̀ pé ẹ jẹ́ kán máa bọ̀ wá ní ṣe láàbò wọn mọ́lẹ̀ ní ìlú yìí ibi gan ni yóò jẹ́
lójú orí wọn. ṣé Yorùbá ló ní etí tó gbà lọ ó yẹ kó gbọ́ ààbọ̀ ọ̀rọ̀ báyìí nípa ti ọ̀rọ̀ Àṣàkẹ́ tí jẹ́ olórin tàkasúfè àti bàbá rẹ̀ Fatai Ọdúnsì. níṣẹ́ ni gbajúgbajà olórin tàkasúfè ọ̀hún tí ọ̀pọ̀ mọ̀ sí Àṣàkẹ́ ló máa ti ṣe bẹ́ẹ̀ fi ohùn léde nínú fídíò tó fi síta tó ti ń kọ orin gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé òun ṣe ìtọ́jú bàbá òun sì máa ń fún ní owó, ṣùgbọ́n níṣẹ́ ni bàbá náà kò fẹ́ mọ̀ọ́re. ó ní síbẹ̀síbẹ̀ ẹ máa ṣe tí ẹ bá lè ṣe lágbára yín bá ká kẹ́ ẹ sì fìyókù lẹ̀ fọlọ́run kó máa dájọ́. ẹ já ṣàfihàn fídíò rẹ̀ ká máa fi ṣe ìdágbére fún ròyìn tàsìkò yìí. ò lè táyé lọ́rùn táyé lọ́rùn, ò lè táyé lọ́rùn táyé lọ́rùn, gbogbo tó bá ń ṣe ṣàmáṣe fọlọ́run, kò dẹ̀ rántí ọjọ́ àmàwọlé sùn. ò lè táyé lọ́rùn táyé lọ́rùn, ò lè táyé lọ́rùn táyé lọ́rùn, gbogbo tí ó bá ń ṣe ṣàmáṣe fọlọ́run, kò dẹ̀ rántí ọjọ́ àmàwọlé sùn. àbórí àbórí bó ṣe ń lọ ọmọ ìyá mi àbórí, bàbá mi gan fẹ́ kájò mi bọ́mú stand mo fi tẹ́lẹ̀ paná mi. ọmọọba mo máa ń tẹ́wọ́ gan mo dẹ̀ ń lonú kan, tó bá distract mi máa mú kan, life mi kò fẹ́ wàhálà, close to God ọlọ́run ló ń gbé mi lọ. ẹ káàbọ̀ padà. kì í dùn kó pọ̀ ṣókí òní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ filáwà kò kọjá ìfẹ́ ìpéjú rí títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì. ẹja aládìí sọ́kàn wípé ilẹ̀ bàbá wa níṣẹ́lẹ̀ kárò òjìrè dandan sí ni ká gbòmìnira kúrò lọ́wọ́ àwọn amúnisìn lórílẹ̀‐èdè Nàìjíríà. Okay, this is ebi ni NYSC secretariat Ẹdẹ, níbi tí wọ́n ti ń train àwọn tó fẹ́ gbà fún Àmọ̀tẹ́kùn, but a rí gbọ́ pé àwọn èèyàn ti wà ní káàmpù látijọ́ Sunday. àwọn tó gba fọ́ọ̀mù tó fìlì fọ́ọ̀mù àwọn lélẹ̀, ṣùgbọ́n kó tó di èní yìí àwọn olóṣèlú àwọn PDP wọ́n take over everything. wọn ò jẹ́ káwọn tó gba fọ́ọ̀mù kọ́ rí sí Àmọ̀tẹ́kùn ṣe. ìṣe ni wọ́n lọ kó àwọn candidate wọn wá, àwọn tí ò gba fọ́ọ̀mù tí wọn ò lé orúkọ wọn láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àwọn ni wọ́n lọ kó wá. Ahmed, àwọn tí ò gba fọ́ọ̀mù àwọn ni wọ́n lọ kó wá tó fi replace àwọn tó gba fọ́ọ̀mù. àwa tá a ti wá Àmọ̀tẹ́kùn àtijọ́ Sunday láti wà bẹ́ẹ̀, àtijọ́ Sunday láti wà bẹ́ẹ̀. wọ́n dẹ̀ fi ìyà jẹ wá Nàìjíríà ò lè dá a mọ́. a gbọ́ wípé àwọn kan ẹ̀ṣẹ̀ dé láàárọ̀ yìí. ara ìgangan náà kó wa dé nínú mọ́tò. wọ́n dẹ̀ ti wà nú ilé. ìgbàanú ni wọ́n ti fẹ́ lásán. a gbọ́ pé nínú àwọn tó wà nú ọgbà bóyá nìkan kú àbẹ́yàn méjì. ẹ tó ní stroke nǹkan ẹ jọ hospital wo ló gbé yẹn lọ. Uni Ọ̀ṣun hospital Uni Ọ̀ṣun ló gbé wọn lọ. a lè dìbò fún PDP mọ́ o. níbi òde wọlé wọlé selection. wàá lọ bá àwọn tó èèyàn nínú wọn náà tún lélẹ̀ o, ẹni yìí ń gbọmọ lọ́wọ́, àtijọ́ Sunday ló ti wà ní ọgbà. wọ́n lọ mú àwọn míì wá tán fi replace orúkọ wọn. orúkọ gbogbo àwọn tẹ́ ń wò yìí ti jáde tẹ́lẹ̀ o, wọ́n ti wà ní training. látijọ́ Sunday. owó wa la tó fi ń jẹun. no ẹ má sọ fèsì. owó wa la tó fi ń jẹun. training ọjọ́ mẹ́rin. wọ́n fún wa ló jẹ wọ́n tó fi bí pa wá. owó wa la fi ń jẹun. wọ́n tó dismiss wa. wọ́n lọ kó ọmọ wọn wá. wọ́n lọ kó àwọn PDP member wọn wá láti wá fi replace orúkọ àwọn tó gba fọ́ọ̀mù tó orúkọ wọn jáde nínú fọ́ọ̀mù wọn ò mú wọn. àwọn ẹlòmíì náà lọ mú
àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè a lot of them wọ́n dé láàárọ̀ yìí